ètò wa lónìí o. A tún ti dé sórí ètò wa, ètò yín ni Ṣọwọ́ Yàrá o láti Jayagbola rédíò TV. Ẹ wo Bíọ́dún ló kọrin yìí, Bíọ́dún Olójúgbà, Bíọ́dún Olójúgbà. Tí ẹ bá mọ olórin kan tán pè ní Ṣẹ̀gẹ́tò nílùú Àkúrẹ́, olórin kan tán pè ní Ṣẹ̀gẹ́tò ní Maryland, olórin kan tán pè ní Ṣẹ̀gẹ́tò tó wà ní Texas lọ́wọ́lọ́wọ́ báyìí. Ọmọ Ṣẹ̀gẹ́tò yẹn ló kọrin yìí o, Bíọ́dún Olójúgbà. Bíọ́dún Ṣẹ̀gẹ́tò ni mo máa ń pè é. Ẹ wò ó, bàbá rẹ̀ kọrin jùjú, ọmọ ló kọrin pọ́ǹkì yìí. Hip hop ó ṣàpòròpò ló wàhálà Bíọ́dún òre. Ó ní tẹ́ ẹ bá rí ìṣàléwá ẹ̀sọ́ fún pé ló wàhálà, bẹ́ẹ̀ bá ti rí wọn ló wàhálà. Bíọ́dún ló sọ bẹ́ẹ̀, Bíọ́dún ọmọ Ṣẹ̀gẹ́tò ló wàhálà. Àwọn èèyàn wá ti wọlé látún lọ́sì yé Bíọ́dún yẹn náà rèé, òun náà rèé. Ìsàlá ló pe léyìí, orin Bíọ́dún yẹn mo fi bẹ̀rẹ̀. Ẹ kú àbọ̀ sórí ètò wa lónìí ogun ẹ̀yẹ yẹn wa. Adétiléwá Ṣọ́mádé, àwọn màmá musicologist nìyẹn, àwọn lecturer wa ní UI. Ẹ kú àbọ̀ sórí ètò. Ó ní congratulations, please play Steve Wonder's happy birthday for yourself. Okay, máa dánwò. Ọdún ní ìgbà ọdún kan ní o, age with grace in Jesus name, amen. Abídèmí Àjọkẹ́ Akíọlá, màmá wípé Boko Haram. Abídèmí Àjọkẹ́ Akíọlá Ògúnlẹ̀yẹ, kú àbọ̀. Bóòní Yẹmí àwọn tèmi láti UK, wọ́n ní birthday boy, àwa nìyẹn o, ẹ kú àbọ̀. Ayọ̀túndé Ayọ̀dìran Mọ́nàmí, journalist tó di politician tó di pastor, ẹ kú àbọ̀ sórí ètò. Wọ́n ní felicitation Mọ́nàmí. Olúbànkẹ́ Dúródọlá mọ́mí tíátíá, mọ́mí tíá, ẹ kú àbọ̀ sórí ètò. Adéyẹmí Òkúoyè, mo kí yín o. Bàbá wa evangelist Àrẹ̀mọ Abíọ́dún Alfred, mo kẹ́yìn náà o, ẹ kú àbọ̀ sórí ètò wa. Rẹ̀mí Azan, mo kí yín, ẹ kú àbọ̀. Bíọ́dún náà lélẹ́yìí, Ìsàlá ló pe léyìí, ẹja gbọ́. The kind of guy we mama say me before you go. No go lie, me I no go lie. Fit die for a big babu. Me I know the die like a lie. Fit do it, but if you like you do. I know whoever do money go look on me Dubai. We go all day for Dubai. Say I want to try play. Me say I want to try sway. Say I want to try play. See how they do it, but they get me. They part two. Ain't no fear about you. And no like a bamboo. It's like you can know. Bíọ́dún Olójúgbà, ọmọ bàbá wa Ṣẹ̀gẹ́tò, olókọrin yẹn lọ́wọ́. Ẹ wo bàtà mi á dún kókókókó ká, bàtà mi á rò skóskóskóskó ká. Ó dà. Lapudawolo, I can see you. Rebecca Lapudawolo, welcome to the show. Ọmọlára Ìlúdòyìn.
wà ní stress wa ẹ̀mọ̀ kó àbọ̀ sórí ètò ọmọ wọn lálẹ́ góńgó nìbàdàn tó wá bí kalẹ̀ sí Maryland Columbia náà wà Maryland ẹ kú àbọ̀ Fákú Táíwò mo rí yín o ẹ kú àbọ̀ sórí ètò wa ẹ̀yin bàbá wa Àrẹ̀mọ wọ́n ní good afternoon alias owó ní kókó the only hobby of Láídé others are counterfeit gbàbẹ́ kò jẹ́ sí another one kò sí others ẹyọkan náà ni ọmọlára ẹni lóyún mo rí yín o James Coker ẹ kú àbọ̀ sórí ètò wa ṣọwọ́ yàrá láti Dáyàgbọ́lá rédíò TV bó o níṣẹ́ wa ẹ kú àbọ̀ sórí ètò ọkàn wa ní gbogbo tó ń ṣe láyé inú ọkàn ló wà mo fẹ́ di ńlá ní inú ọkàn ló wà mo fẹ́ ṣe búburú ní inú ọkàn ló wà mo fẹ́ ṣe rere ní inú ọkàn ló wà ọkàn náà ni bó ṣe ń bọ́ lọ́hùn sọ̀rọ̀ ló ń bá mi sọ̀rọ̀ ló ń bá ọ sọ̀rọ̀ ọkàn wa ni ìwògbè náà ìwògbè tó ríran ọkàn wa ni
Fẹ́mi Ògúntáyọ̀ Fẹ́mi Ògúntáyọ̀ ẹ kú àbọ̀ sórí ètò Ṣọwọ́yàrá o láti Dayo Agboola rédíò TV. Ẹ wo ẹ má gbàgbé pé nírọ̀lẹ́ òní ní ètò àyọkà pẹ̀lú Ọláìdé Ọ̀rọ́pọ̀ láago 5 lónìí. Ètò àyọkà pẹ̀lú Ọláìdé Ọ̀rọ́pọ̀ láago 5 lónìí o. Ẹ pàdé wa, ẹ wo ìwé tuntun la fẹ́ mú. Ìwé tá a fẹ́ mú náà là ń pè ní Àdìtú Olódùmarè. Àdìtú Olódùmarè kò sẹ́dá tó lè tú. Ìwé tá ń kà lónìí nù lórí ètò wa àyọkà. Bàbá wo Ògúndé wọ́n nìkan sọ nínú orin yẹn wo. Ẹ jẹ́ sáré ọ̀dọ̀ àwọn onígbọ̀wọ́ ètò wa náà ń bọ̀. Dayo Agboola ni bàbá o, ni bàbá o, ni bàbá o. Rédíò TV gbogbo ayé, gbogbo ayé, gbogbo ayé. Dayo Agboola ni bàbá o, ni bàbá o, ni bàbá o. Rédíò TV gbogbo ayé, gbogbo ayé, gbogbo ayé. Wọ́n ń gbọ́ lẹ́nu ìyàwó, bẹ́ẹ̀ ni mo sọ. Kò sínú ẹni lẹ̀ yìí o. Dayo Agboola, Adonta, Rédíò TV. Kò sẹ́gbẹ́ ẹni lẹ̀ yìí o. Dayo Agboola, Rédíò TV. Nípa tí mo Maryland, ẹsẹ̀ l'Amẹ́ríkà. Rédíò TV, Dayo Agboola. Gbogbo ayé ló ń gbọ́. Dayo Agboola Rédíò TV. You can join us on Facebook at these pages: Babalonta, Dayo Agboola Radio TV, Samis Dayo Agboola, Dayo Agboola Media Diamond, and also you can download our radio app on Google Play Store. Subscribe, watch, and like our TV channel on YouTube. Just type Dayo Agboola and you are ready to roll. Babalonta Digital Studio, Baltimore, Maryland, America. Telephone +1443 760 8578. Dayo Agboola Radio TV, the ultimate in audio visual. For sound and quality production, Babalonta Studio is the best. For sound and quality production, Babalonta Studio is the best. Babalonta Production, the ultimate in audio visual. Babalonta Production, the ultimate in audio visual. Yes, so you can't argue with the proof. Studios are many, but the best one is few. Babalonta Digital Studio for your recording, demo CD, mastering, marketing and promotion, and also live band performance, seasoned DJ, videographer, photographer, master of ceremony, music consultant. Reach Samis Dayo Agboola on agbooladedayo68@gmail.com or visit our website www.dayoagboola.com. Telephone +1443 760 8578. Babalonta Production, the ultimate in audio visual. Babalonta Production, the ultimate in audio visual. Ọláìdé Ọ̀rọ́pọ̀ mọ wọn nínú gbọ̀ngàn Olúkì. Yóò tún ti dé sórí ètò àyọkà rẹ̀. Ọláìdé Ọ̀rọ́pọ̀ mọ wọn nínú gbọ̀ngàn Olúkì. Yóò tún ti dé sórí ètò àyọkà rẹ̀. Ṣáàmà kà á lọ, ṣáàmà kà á lọ. Àyọkà yìí ṣáàmà kà á lọ. Ṣáàmà kà á lọ, Láìdé máa kà á lọ. Àtiwálá àyọkà yìí ṣáàmà kà á lọ. Ètò tó ń bọ̀ ní lọ́gbọ́n pẹ̀lú èdè bàbá wa. Àyọkà yìí ṣáàmà kà á lọ. Every Thursday wọ́n bá làbísí. Àyọkà yìí ṣáàmà kà á lọ. Aago 5 ìrọ̀lẹ́ Maryland time. Àyọkà yìí ṣáàmà kà á lọ. Aago 10 alẹ́ Nàìjíríà lọ́dọ̀ tiwa. Àyọkà yìí ṣáàmà kà á lọ. Tó bá jẹ́ Ghana kọ́ aago 9 lẹ́yìn Àyọkà yìí ṣáàmà kà á lọ. Dayo Agboola rédíò ti dùn nílẹ̀ lẹ́hùn ti bọ́. Àyọkà yìí ṣáàmà kà á lọ. Ọláìdé Ọ̀rọ́pọ̀ ló ta gbọ́gùn ètò yẹn. Àyọkà yìí ṣáàmà kà á lọ. Àyọkà yìí ṣáàmà kà á lọ. Àtó bàbá wọ́n
pẹ̀ nìkan ní bàbá lọ́gbọ́n pé. Ṣọ́yà lẹ́tọ̀ ètò tá a fẹ́ gbọ́ ẹ̀rọ Agboola rédíò TV. Ṣọ́yà lẹ́tọ̀ ètò tá a fẹ́ gbọ́ ẹ̀rọ Agboola rédíò TV. Bẹ́ẹ̀ni every Monday ti Friday látọjọ́ ajé lọ́jọ́ Jímọ̀ níyọ̀. Ṣọ́yà lẹ́tọ̀ ètò tá a fẹ́ gbọ́ ẹ̀rọ Agboola rédíò TV. Bẹ́ẹ̀ni Ṣọ́yà yìí o ètò tó lóyún látọjọ́ ọjà kájẹ́ bùbájẹ́ láti olówó ọjà tàbí ẹgbẹ́ Dayọ̀ Agboola sórí nọ́mbà rẹ̀ +144-376-085-78. Ṣọ́yà lẹ́tọ̀ ètò tá a fẹ́ bọ̀ Dayọ̀ Agboola rédíò TV. Ṣọ́yà yìí o ètò tó lóyún láti olówó ọjà kájẹ́ bùbájẹ́. Oníṣòwòyá lẹ́tọ̀ ètò tẹ́ ẹ fẹ́ gbọ́ Ṣòwòyá lẹ́tọ̀ ètò tẹ́ ẹ ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ Ṣòwòyá lẹ́tọ̀ ètò tó lóyin ládùn Fẹ́mi Ògúntáyọ̀ mo rí yín o ẹ kú àbọ̀ sórí ètò Adéníyì Adélékè ẹ mọ̀ kú àbọ̀ sórí ètò Kútọ́láìdé Adéjúmọ̀ mo kí yín ẹ kú àbọ̀ sórí ètò wọ́n ní Ṣòwòyá lẹ́tọ̀ mo lẹ́yìn èèyàn wa tẹ́ ẹ bá gbàgbé láago 5 nírọ̀lẹ́ òní Maryland time yìí ètò àyọkà ló ń bọ̀ lórí ètò pẹ̀lú Ọláìdé yín Ọláìdé ọ̀rọ̀ pọ̀ ìwé tá ń kà lónìí àdìtú Olódùmarè ni ẹ pàdé wa nírọ̀lẹ́ láago 5 tó bá jó léde Nàìjíríà ní aago 10 ni o ẹ̀yin tẹ́ wà ní UK aago 10 ni ẹ pàdé wa sórí ètò náà ẹ kú àbọ̀. Bàbá wa ní ẹ ṣeun rere ẹ̀gbọ́n wa ẹ ṣeun rere kí tiwa náà lè ga ẹ̀bọ̀n náà rẹ̀ hàn wá. Lórí ètò lónìí mo ló máa ṣe prapra ìtàn kékeré kan là ń bọ̀ o ṣùgbọ́n àti bẹ̀rẹ̀. Adéníyì Adélékè mo rí lẹ́ẹ̀kan sí ẹ kú àbọ̀. Mo ní lórí ètò lónìí
ìtàn tá a fẹ́ mú wá ìtàn ọ̀kọ́gba túgbàká bóyá ẹ ti gbọ́ rí Tóyìn Àtàndá ọmọ ìyá mo rí yín o Tóyìn Àtàndá ọmọ ìyá ọmọ Ìbàdàn mo kí yín o ẹ kú àbọ̀ ẹ mọ̀mọ́ kú dìde ọjọ́ ẹ ṣeun o adúpẹ́ lọ́wọ́ thank God apè yín ẹ wá Yorùbá ní ẹni tá a bá pè tó bá jẹ́ ní iyì ńlá lọ́wọ́ fi fún ni mi ò fojú kọmọ náà sí ẹ o mo mọ̀ lóore ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣe wọ́n ní ẹ pé ètò ẹ wò ètò lètò ṣọwọ́ yá lètò ètò ní ṣọwọ́ yá ẹyin mo ní lónìí ìtàn kékeré tá a fẹ́ yẹ̀wò a fi àkórí rẹ̀ a pè ní àkọ́gbà túgbàká àkọ́gbà túgbàká ẹ dákun ẹ má jẹ́ gbàgbé o pé nírọ̀lẹ́ òní láago 5 ẹ̀yin tẹ́ ẹ bá wà Maryland àbẹ́ wà New York aago 5 ẹ tún sí wa ètò àyọkà ló máa wọlé fìrì ẹ̀yin tẹ́ ẹ wà ní Houston Texas aago 4 ni o ẹ yẹ̀ wá wò bẹ́ẹ̀ ẹ̀yin tẹ́ ẹ wà lórílẹ̀‐èdè Nàìjíríà aago 10 alẹ́ ni o ẹ má ti sùn kódà ẹ lè gbé lórí bẹ́ẹ̀dì yín kẹ́ ẹ máa gbọ́ ìwé táǹkà náà ni ìrèké àdìtú Olódùmarè ẹ wò ẹ má dàn lóhùn ó fẹ́ kó sí lẹ́nu àdìtú Olódùmarè ìwé táǹkà lónìí nù ẹ pàdé Ọláìdé ọ̀rọ̀ pọ̀ yín ẹ pàdé ẹ lórí ètò àyọkà nírọ̀lẹ́ òní yes as I was saying mo ní àkọ́gbà túgbàká Ọlọ́run má ṣe wá ní àkọ́gbà túgbàká o Ọlọ́run má ṣe wá lákọ́gbà túgbàká ọkùnrin kan wà láyé àtijọ́ kì í ṣayé ìsìn ṣùgbọ́n ohun tó ṣẹlẹ̀ sí ó máa ń ṣẹlẹ̀ sáwọn èèyàn náà láyé ìsìn ẹ ti rí ẹni tó fọwọ́ rẹ̀ tún nǹkan ṣe ẹ ti rí ẹni tó fọwọ́ rẹ̀ gbé fámìlì dúró tó tún wá fọwọ́ rẹ̀ tú àwọn nǹkan lóríṣiríṣi ló máa ń fà á o àìkíyèsí àìfọkànsí agídí inú ìbínú àwọn nǹkan tó máa ń jẹ́ kéèyàn kọgbà kó túgbà kánú ìgbà mẹ́ta nígbà ẹ̀dánlé ayé ìgbà àárọ̀ ìgbà ọ̀sán àtìgbà alẹ́ àdúrà tẹ́mi gbà ní pé kí bàbá jẹ́ kí ọ̀sán mi kó san mí kálẹ̀ mi kó san mí náà ẹ̀yin ọ̀rẹ́ mi olórin bá ń gbóhùn sókè. Bàbá ṣàánú fún mi kálẹ̀ ó sẹ́mi dòwúrọ̀ lọ oore tó tọ́ sí mi lọ́sàn-án má jò dalẹ́ o oore tó tọ́ sí mi lálẹ́ má jò di ọjọ́ kejì oore tó tọ́ sí mi láàárọ̀ náà Olúwa á fún mi. mo fi gbọ̀ wúrọ̀ nílé ọlọ́wọ́ bàbá mo pọ̀ sẹ́lẹ̀ ọlọ́wọ́ ọjọ́ alẹ́ mi mo fi lé ọlọ́wọ́ bàbá God. Bàbá wá ṣàánú bẹ́ẹ̀ mi o ṣàánú fún mi bàbá. Ire tó
tọ́ sí mi lówùúrọ̀ mọ́jọ́ dọ̀sán o bàbá. èyí tó tọ́ sí mi lọ́sàn-án kọ́ mọ́jọ́ dalẹ̀. ọjọ́ alẹ́ mi má jẹ́ kó bò mí rú. ṣé ń lówó lọ́wọ́ kí onímọ̀ mi ló gba bàbá. ọkùnrin tó wà Sàlíù lórúkọ ẹ̀ ń jẹ́ Tóyìn Àtàndá ọmọ ìyá mo rí yín o ẹ kú àbọ̀. mo lárakùnrin kan wà Sàlíù lórúkọ tó ń jẹ́ àmọ́ báwọn èèyàn kọ́ béèrè àmọ́ báwọn èèyàn ṣẹ́kọ̀ọ́ àwọn iṣẹ́ onírúurú lọ́wọ́ báwọn èèyàn ṣe. Sàlíù yìí ó bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ ó lówó lọ́wọ́ ó wá wò pé kí ló yẹ kóun ó ṣe ó ló wá yẹ kóun ó fẹ́ yàwó ó yẹ kí Sàlíù ó fẹ́ yàwó lóòótọ́ torí àwọn iṣẹ́ àgbàṣe tó ń wọlé tọ̀ Sàlíù lójoojúmọ́ tó bá délé ńgbà míì kí léèyàn bá dáná kí léèyàn bá búránjẹ kí léèyàn bá nà yẹn Sàlíù bá wò pé ó yẹ kóun lè fẹ́ yàwó Lamba tí ń bá rí mo rí yín o ẹ kú àbọ̀ sórí ètò Aṣọ́wọ́nyá yẹn rèé o Lamba tí ń bá rí God bless you. ẹ̀yin bá jáde ìgbà kan mo jáde ẹ̀yin bá jáde ìgbà jẹ́ ìyọ̀ o ayé bá jáde ìgbà báwọ̀ jáde ẹ̀yin bá jẹ́ ìyọ̀ ìgbà jẹ́ ìyọ̀ o nígbà tọ́jọ́ bá yọ kí máa bọ́ yọ̀yọ̀ tọ́jọ́ bá yọ kí máa bọ́jọ́ yọ tóun bá ràn kí máa bóòrùn ràn. Lamba tí bá rí God bless you I can see you. ẹni tó ń bá rọ̀ o máa bóòrùn rọ̀ tọ́jọ́ bá yọ. ẹni tó ń bá rọ̀ sí ayé mi ilé ayé bá ti ṣe máa lọ nígbà ẹ̀pọ̀ mi lọ láyé ká mi. àwọn dùdú tó kí ẹ ń gbà yìí. ọmọ onílé ìṣíà o. ó kọ́ pàtì àlùjẹ́ sílẹ̀ àbàdàn mọ́lá bàbá ìlú. bàbá ẹ̀ ní ìfẹ́ ní ọmọ eléyìí àtẹ ọmọ eléyìí àtẹ ọmọ eléyìí lẹ́wẹ́ ilẹ̀. ìbàdàn lè wà máa bá wọn já èyí fẹ́ jẹ́ ìjọba máa jẹ́ ìyọ̀ o. wọ́n láwọn barista lọ́yà ọmọ àgbẹ̀ òye ọjọ́ bá ń yọ. ọ̀la ìyá àdìtòrò bá rọ̀ o. Àjàgà Olúdáre John Àgàjà Olúdáre John mo rí yín o ẹ kú àbọ̀ ṣé wà orí ètò wa ètò yín Ṣọ́wọ́nyá náà la wà o Ṣọ́wọ́nyá lẹ́tọ̀ ètò tó ń lọ lọ́wọ́ Ṣọ́wọ́nyá lẹ́tọ̀ ètò tó ń da atẹ́gùn láàmú lọ́wọ́lọ́wọ́ ẹ kú àbọ̀ sórí ètò. Àgàjà Olúdáre John wọ́n ní congratulations and God bless your new age in Jesus name amen. ẹ ṣeun bàbá wa God bless you.
wáyé tó fẹ́ yàwó. ọ̀tún lósì lówó fi wọlé fún o. ọjọ́ bá lọ kọbẹ̀ lónìí a lọ ṣẹ́kù lọ́la a bá wọn padùdà tó bá dọ̀tún la a bá wọn kọ́ abẹ tó bá dijọ́ mẹ́rin bóyá jíjẹ́ yìí lówó yọ sí lọ́wọ́ kìnní kan wá bá àjà òjẹ́ o kìnní kan bá àjà òjẹ́ agbára ogún ju tán lọ. arákùnrin Sálíù yìí ó láhùn kò fẹ́ràn kọ́ mọ̀ náwó. gbogbo owó tó bá pa kíkó ló máa kó wọn pamọ́ kódà kò fowó mọ́ ìyàwó rẹ̀. ìwọ ọkùnrin tó bá ń ṣerú ẹ̀ náà tó fowó bẹ̀bí tó fowó mọ̀ rẹ tó fowó mọ̀ ọmọ tó fowó mọ̀ ìyàwó tó tún wá náwó ẹ mọ̀ bíi túrú wọ́n máa ń kówó sí nínú kókówó ẹ̀ sápò tàbí kó lọ rí mọ́lẹ̀ lẹ́kùn lélé. Sálíù kó tẹ̀ lápò kò rú mọ́lẹ̀ lẹ́kùn lélé ó gbé sínú àpò kan ó wá máa ń gbé kiri ibikíbi tí Sálíù bá ti lọ ṣiṣẹ́ yóò gbà pòwó rẹ̀ lọ́bẹ̀ kò tí ẹ̀ bẹ̀rù olè kò bẹ̀rẹ̀ àwọn ọlọ́ṣà ń bọ̀ ẹ̀jẹ̀ ńlá gbọ́ látọ̀dọ̀ King Sunny. Appreciation mo dúpẹ́ oníbùwọ̀ rẹ̀ bàbá gbọ́ pẹ́ mi. Appreciation mo dúpẹ́ oníbùwọ̀ rẹ̀ bàbá gbọ́ pẹ́ mi. arákùnrin Sálíù yìí lọ́jọ́ tá a sọ̀rọ̀ rẹ̀ yìí ó gbé àpòwó rẹ̀ kó lé bóyá máa ń gbé ó wá fún ló gba kọ́ńtráàtì kó lè kọbẹ̀ gbá ọ̀pọ̀dún yóò mọ tó ń jẹ́ bẹ́ẹ̀ Adéwálé Ọlọ́lá Adéwálé Ọlọ́lá ọ̀rẹ́ mi kan báyìí pàdé ẹ̀ bàbá tí ọkọ̀ adé mi ni ẹ kú àbọ̀ sórí ètò àwọn tèmi láti UK nìyẹn ṣé àbí àlẹ́ wa àwọn máa ń kọ́
orí ètò wa Ṣọ́wọ́nyá náà láwa o. mo ní arákùnrin Sálíù yìí ló bá gbé àpò owó ẹ̀ lọ́jọ́ táwọn yìí ó gba ebè igba tó yẹ kó lọ kọ contract tó gbà nù ìbẹ̀rù pé kọ́mọ̀ jí òun lówó lọ Sálíù bá gbé àpò kọ́rùn ló bá bẹ̀rẹ̀ sí ní kọbè ẹ̀yin náà mọ̀ pé lórílẹ̀‐èdè Amẹ́ríkà Nàìjíríà táwa ti wá èèyàn náà ló kọbè Amẹ́ríkà ń tágbọ́n fún abẹ́rẹ́ kọ́ Nàìjíríà ó bẹ̀rẹ̀ yìí ni ó yẹ̀yìn gẹ̀rẹ́ kù bí Sálíù ṣe ń kọbè tó bá ti kọbè báàgì á tún jẹ́ wájúwájú gbùm á tún bẹ̀rẹ̀ á tún kọbè báàgì á tún já wá gbogbo yá wá rò pé kí báàgì lè fóun láàyè láti kọbè ó yọ báàgì lọ́rùn ó gbé lérí ebè kan. ẹ ṣeun appreciation lọ́gbọ́n yẹn o látọ̀dọ̀ King Sunny Adé ẹ̀jẹ̀ lọ́dọ̀ lágbẹ́jọ́ ọba mùkọ́mùkọ́ ó ní Africa Calypso. tó sọ ní báyìí káwọn bàbá lẹ́rú lọ́wọ́ amóhùn wá sí Amẹ́ríkà tó nìyẹn di nego spiritual Chief Rotimi William Badoju Chief Rotimi William Badoju mo rí yín o Ṣọlá Ellen mo rí yín o Ṣọlá Ellen mo kẹ́yìn náà ẹ kú àbọ̀ sórí ètò Ṣọwọ́nyá yẹn rèé láti Darapọ̀ Radio TV. Òní ní Sàsálíù bá bẹ̀rẹ̀ ní kọ́bè bóyá kọ́bè ní yẹ̀pẹ̀ ń dà lérí báàgì owó Mr. Sálíù ló bá ń kọ́bè lọ́wọ́ àwọn ebè tó dẹ̀ ń kọ́ àwọn ebè giriwo ni Ọládélé Dòsùnmú Ọládélé Dòsùnmú ẹ kú àbọ̀ ọmọ orí yín ṣàlàfíà lẹ́wà bí Mr. Sálíù ṣe kọ́ ebè ní yẹ̀pẹ̀ ń dàbò àpò owó ló ń kọ́bè ní yẹ̀pẹ̀ ń dàbò àpò owó ní bá ń kọ́bè yẹ̀pẹ̀ bá ń dàbò àpò owó bẹ́ẹ̀ ló ń kọ́bè tí yẹ̀pẹ̀ ń dàbò àpò owó. Mr. Sálíù gbìyànjú ó kọ́bè tán o ó kọ́bè 200 ìta ń pè ní ìgbà lédè Yorùbá ó kọ́bè 200
ó wá tó àsìkò fún Mr. Saliu láti mọ̀ lọlé o nǹkan kan ṣẹlẹ̀ mú bọ̀ náà. Australia, Asia, wherever there's soul in the desert. Ọ̀lẹ́gbẹ́dẹ́ ọmọ amùkọ́mùkọ́ ẹ kú àbọ̀. Dámilọ́lá ibi gbà ní ọmọ ṣe bí Dámilọ́lá ibi gbà ní ẹ kú àbọ̀ lórí ètò wa o. Mo ní Mr. Saliu ńgbà tó fẹ́ máa relé ó ti palẹ̀ ọkọ́ mọ́ ó ti palẹ̀ àdá mọ́ ó ti bọ́ṣọ tí ó wọ̀ lọlé bóyá rìn dé dájú ọ̀nà
ló wá rántí pé gbà tó mọ̀ kú òlé òun mọ̀ gbé àpò kan dání tó wọ́n bẹ́nu ẹ̀ ó sá padà ó tá jẹ̀nàjẹ̀nà ó padà wá síbi tó ti ń kọ́bè tẹ́ ẹ̀ bá gbàgbé mo ní Mr. Saliu ti kọ́gbé gbá orúkọ ebè igba 200 ló bá wò pé ibo ni owó ilé wa o gbàmù ń ṣèkó lẹ́ẹ̀kan gbàmù ń kọ́bè lẹ́ẹ̀kan owó yẹn ń wá síwájú báyìí mo wá gbé síbì kan bó mo náwó ẹ̀ sí òwò ó wò pé orí ebè ilé ló máa wà ó bẹ́ẹ̀ àkọ́kọ́ ó tú o Mr. Saliu ràn lówó ó bẹ́ẹ̀ kejì ó tú Mr. Saliu lówó ó ní bóyá yájú ló máa wà ó lọ síbi ebè kẹta ó tú aago méje bẹ̀rẹ̀ sí ní lù aago méje òkú bẹ̀rẹ̀ sí ní ṣú Mr. Saliu ṣì wà ní oko ló bá mú gbogbo ebè tó ti ṣe ló bẹ̀rẹ̀ sí ní gbáǹpá ló bẹ̀rẹ̀ sí ní tú ìgbà tí ó tú the last one níbi ẹ̀yìn ẹ̀ ló bá rí báàgì gbogbo iṣẹ́ tí Mr. Saliu ṣe láti àárọ̀ ọwọ́ alẹ́ ló fi yí dànù fúnra rẹ̀ ọwọ́ ayé ló fi rẹ̀ rẹ́ pé ní akọgbàtúgbà ká ó kọ́ ẹgbẹ́ ebè ó túgbà ebè ká Abọ́sẹ̀dé Awóbájọ Fádàìró Abọ́sẹ̀dé Adébájọ Fádàìró mo rí yín o ẹ kú àbọ̀ o ṣàlàfíà lẹ́wà orí ètò wa ètò yín ṣọwọ́ yá la wà yìí o bó tó bá di láago 5 ẹ pàdé wa lórí ètò wa Àyọkà pẹ̀lú Ọládé ọ̀rọ̀ pọ̀ yes mo nígbà tí arákùnrin tú gbogbo ẹrù ẹ̀ tó tú gbogbo iye nǹkan ṣe tó tó yẹ wá nígbàgbé owó o ó kọ igba ebè ó tún fi gba ọwọ́ ara rẹ̀ tún gba ebè ká pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ta lù nígbà pa á lọ́rọ̀ eléyìí o bó bá yẹ tàbá lè jò ló mọ̀ máa tàbó nílé ẹ tó bá ta mọ́ kó lè túbẹ̀ ṣe ni o ọ̀pọ̀ nù wa la fọwọ́ ara wa ṣe nǹkan rẹ̀ tó yẹ pé àwa fúnra wa náà làwa lè bàjẹ́ Adébánjọ Sàlámì Ọmọlára mo kí yín o ẹ kú àbọ̀ Adébóyèjọ Sàlámì Ọmọlára ẹ kú àbọ̀ ó ń lọ lọ́wọ́lọ́wọ́ ó ń gbóná bẹ́líbẹ́lí ayébẹ́lẹ́ pàgbó sókè ń bọ̀. Saliu bá kí gbogbo ebè mọ́lẹ̀ ní kọ̀ọ̀kan Mr. Saliu bá tú gbogbo ebè ká ó jẹ́ pé ìyẹn ló ti ṣe látàárọ̀ alẹ́ ló wá tú gbogbo ẹ̀ ká ọ̀pọ̀ nínú wa wo lápò ẹni yẹn ṣe níbi iṣẹ́ tó wò bóyá yẹ kó o mú tó yẹ pé at the end of the day iṣẹ́ yẹn tó wá kó blame bá ọ ni Adébọ́lá Ayílẹ̀kan Adémúyìwá ẹ mọ̀ nílẹ̀ ẹ kú àbọ̀ lórí ètò Adébọ́lá Ayílẹ̀kan Adémúyìwá ṣẹ́wà God bless you bàbá wa ń kọ́ àtàwọn ọmọ ẹ kú àbọ̀ lórí ètò. Mo ti ń ṣiṣẹ́ rẹ̀ bọ̀ bàbá mi lọ. Mo ti ń ṣiṣẹ́ rẹ̀ bọ̀ Ọlọ́run gíga. Bàbá ṣe láṣẹ pé. Ṣe láṣẹ pé. Mo ti ń ṣiṣẹ́ rẹ̀ bọ̀ láyé mi. Bàbá ṣe láṣẹ pé. Ṣe láṣẹ pé. Mo ti ń ṣiṣẹ́ rẹ̀ bọ̀. Bàbá ò ní ṣiṣẹ́ rẹ̀ bọ̀ wá ṣe láṣẹ pé. Ẹ wò ó tẹ́ bá wà gbo lọ́dọ̀ yín.
aago méjì ó kọjá ìṣẹ́jú kan ẹ jẹ́ sáré lu àwọn onígbọ̀wé ètò wa lẹ́gbẹ̀ẹ́ ẹnu lẹ́ẹ̀kan sí mọ́ ẹ ṣe àdúpẹ́lọ́ thank God ẹ jáde lọ àwọn onímọ̀wé ètò wa ní bọ̀. Dayọ̀ Agboola ní bàbá ó ní bàbá ó ní bàbá ó rédíò TV gbogbo ayé gbogbo ayé gbogbo ayé. Dayọ̀ Agboola ní bàbá ó ní bàbá ó ní bàbá ó rédíò TV gbogbo ayé gbogbo ayé gbogbo ayé. Wọ́n ń gbọ́ ẹnu ìyàwó bẹ́ẹ̀ ni mo sọ kò sí irú ẹni lẹ́yìn o. Dayọ̀ Agboola àdókà rédíò TV kò sẹ́gbẹ́ ẹni lẹ́yìn o. Dayọ̀ Agboola rédíò TV níbo tí mo Maryland ẹsẹ̀ l'Amẹ́ríkà. Rédíò TV Dayọ̀ Agboola gbogbo ayé ló ń gbọ́. Dayọ̀ Agboola gbogbo ayé ló ń gbọ́ ẹ dákun bàbá ló ń ta studio lágbègbè sí o ẹ má bínú ó sáré lọ báà ní ó sáré lọ náà ni ó rè láwẹ̀wù. For sound and quality production, Babalonta Studio is the best. For sound and quality production, Babalonta Studio is the best. Babalonta Production, the ultimate in audio visual. Babalonta Production, the ultimate in audio visual. Yes, so you can't argue with the pros. Studios are many, but the best one is few. Babalonta Digital Studio for your recording, demo CD, mastering, marketing and promotion, and also live band performance, seasoned DJ, videographer, photographer, master of ceremony, music consultant. Reach Samis Dayọ̀ Agboola on agboolaadetayo68@gmail.com or visit our website www.dayoagboola.com. Telephone +1443 760 8578. Babalonta Production, the ultimate in audio visual. Babalonta Production, the ultimate in audio visual. Ọláyídé ọ̀rọ̀ pọ̀ mọ́ wọn nínú gbọ̀ngàn Olúkì. Ṣé o tún ti dé sórí ètò àyọkà rẹ̀? Ọláyídé ọ̀rọ̀ pọ̀ mọ́ wọn nínú gbọ̀ngàn Olúkì. Ṣé o tún ti dé sórí ètò àyọkà rẹ̀? Ṣá máa kà á lọ, ṣá máa kà á lọ. Àyọkà yìí ṣá máa kà á lọ, ṣá máa kà á lọ. Láìdé máa kà á lọ. Àyọkà yìí ṣá máa kà á lọ. Ètò tó ń kọ́ni lọ́gbọ́n pẹ̀lú èdè bàbá wa. Àyọkà yìí ṣá máa kà á lọ. Every Thursday gbogbo ọjọ́ Àlàmísì. Àyọkà yìí ṣá máa kà á lọ. Aago 5 ìrọ̀lẹ́ Maryland Amẹ́ríkà. Àyọkà yìí ṣá máa kà á lọ. Aago 10 alẹ́ ní Nàìjíríà lọ́dọ̀ tiwa. Àyọkà yìí ṣá máa kà á lọ. Tó bá jẹ́ Ghana ńkọ́ aago 9 lẹ́yìn. Àyọkà yìí ṣá máa kà á lọ. Dayọ̀ Agboola níbẹ̀ lẹ́wọ̀n ti gbọ́. Àyọkà yìí ṣá máa kà á lọ. Ọláìdé ọ̀rọ̀ kan làwọn kún ètò yẹn. Àyọkà yìí ṣá máa kà á lọ. Àyọkà yìí ṣá máa kà á lọ. Sọ́yà lẹ́tọ̀ ètò tá a fẹ́ gbọ́. Dayọ̀ Agboola rédíò TV. Sọ́yà lẹ́tọ̀ ètò tá a fẹ́ gbọ́. Dayọ̀ Agboola rédíò TV. Bẹ́ẹ̀ni every Monday till Friday.
788 sóyà lẹ́tọ̀ ètò tá a fẹ́ bọ̀ Dayọ̀ Agboola rédíò TV sóyà yìí o ètò tó lóyin olówó ọjà kájẹ́bùgbàjẹ́. ṣọwọ́ ń yálé tòtò lóyin ládùn o ẹ wá polówó ọjà yín kájẹ́bùgbàjẹ́ wọ́n yí tẹ̀lé yìí lò. eléyìí kí ni ó ṣá prápra Faith Adéọlá Rogers mo rí yín o ẹ kú àbọ̀ Saheed Olúwayẹmí Táíwò bàbá lẹ́tọ́rà ẹ ṣé o ẹ ṣé mo rí yín ẹ ṣé o ẹ ṣe pépà àná o ẹ ṣe fọ́tò àná o. mo ní wọn wo olóògbọ́wọ́ rẹ ṣe nǹkan tó wá mẹsẹ̀ yí dání torí pé ló ń bí ọ ẹ̀yìn mọ́lọ̀ di akọgbà túgbàká o mọ́dà akọgbà túgbàká. Bó ṣe máa lùlù tàbí kọrin àfojújù tó máa dàbí ẹni tó ní. Kò sí bó ṣe máa lùlù tàbí kọrin àfojújù tó máa dàbí ẹni tó ní. Oníkọlà jẹ́ òṣèlú. SSP rèé Shina Peters. Shina Peters ó láfojújù. Àfojújù ìfẹ́ ti tẹ̀ ọ́. ẹ̀yẹ lẹ́tọ̀ lẹ́yìn mi. Adéwálé ọ̀lọ́lá ẹ̀kú àbọ̀ lórí ètò. Olùdásílẹ̀. Mo ní kí ló gbé ní fáńdà. Olùdásílẹ̀. Olúwa Shina Peters. Olùdásílẹ̀ Afrojuju. Àti sọ̀tẹ́lẹ̀ tẹ́lẹ̀ rí. Ayé òní pápá dáradà kọ́kọ́ ni mo wá gbó sẹ́yìn mi. Àsìkò wa inú ìṣeré wò kọ́lé bí inú wa. Ọjọ́ ni yọjà gbó. Kò sí bó ṣe máa lòlù tàbí kọrin àfojújù tó máa dàbí ẹni tó ní. Kò sí bó ṣe máa lòlù ẹ tún káàbọ̀ sórí ètò wa lẹ́ẹ̀kan sí i. tó máa dàbí ẹni tó ní. Oníkọlà jẹ́ òṣèlú. ètò wa ètò yín Ṣọ́wọ́yà rèé o Shina Peters tó láfojú. láti Dayọ̀ Agboola rédíò TV. ẹ dákun ẹ pàdé wa lọ́wọ́ láago 5 fún ètò wa àyọkà pẹ̀lú Ọláìdé Ọ̀rọ̀pọ̀ láago 5 aago 10 ní Nàìjíríà ẹjẹ́ àpàdé Shina sọ̀rọ̀dẹ́sì nídìí wò. Shina eléyìí ìjọ yẹn ṣe prápra àníjọ yẹn ó látọgbọgi yẹsẹ. Shina Peters. We are ready to play music, we are ready to. Mo lórí ẹ̀rọ agbègbè wa náà lọ́wọ́ Dayọ̀ Agboola rédíò TV. I say right now. We are ready to play. ẹ̀yin tẹ́ ìbátí tó download rédíò application yín ẹ jẹ́ tàgìrì ẹ lọ download ẹ̀. We are ready to play music, we are ready to. ẹ pàdé wa lórí Facebook o I want to play. ẹ pàdé wa lórí YouTube. Shina ló ń kọrin lọ́wọ́lọ́wọ́. I want to play music. You want to dance. You want to dance.
I want to play. You want to dance? I want to play. Abba, let us dance to Shina music. Let us dance to Afro Juju. Let us dance to my sisters and brothers, all music lovers. Afro Juju is the latest. It's the latest to take it down. Dance, dance, dance. Don't forget your sorrow. Dance, dance, dance. Abínú ṣe wà tèmi tọ́pẹ́. Àwọn bàbá ló ń tàrí láti Ìbàdàn o. Màmá wípé ìbínú Tupac ẹ̀kú àbọ̀. Ibi tá a ti mójú yẹn wá kò lè yé wọ rárá o, kò lè yé wọ. Àṣé dance dance dance, I forget your sorrow. Dance dance dance, I forget your sorrow. Jẹ́ ká jó, jẹ́ ká jó, jẹ́ ká jó, jẹ́ ká jó. Ìjọ sáà ṣì náà ó yá. Oníwèrè lu wèrè o. Oníwèrè lu wèrè. Shina Peter ṣaṣangolo àbí kí wọ́n pè é. Àwọn ìjáde nígbà tí Shina Peter àti Ṣẹ́gun Adéwálé tọ́jọ́ wà pọ̀. Nígbà tó ń jọ sẹpẹ́rẹ́tì Shina wá ṣe léyìí. Ṣẹ́gun Adéwálé náà lọ ṣe títí ẹ̀. Tẹ́ bá lísì sí ẹgbọ́n bí wọ́n ní bára wọn jà ń bẹ̀. Ẹnìkan ní Òṣùpá lọ́gàá ara wọ̀. Ẹnìkan ní Òṣùpá lọ́gàá ara wọ̀. Ẹnìkan ní ìràwọ̀ lọ́gàá Òṣùpá. Tẹ́ ẹ bá rí i ó ṣe kí ni ó kọjá bìkẹ́fù. Àwọn àkọ́kọ́ tó máa ṣe rèé nígbà tó jẹ́ orúkọ láti Shina Adéwálé, Ṣẹ́gun Adéwálé àti Shina Peters ní. Wọ́n yọ Ṣẹ́gun kúrò nínú Adéwálé. Wọ́n yọ Peters kúrò nínú ti Shina. Ó di Shina Peters nínú Adéwálé. Tony Root mo rí yín o. Bámi kọ́lé ẹ̀mí ní sàmúlẹ́yìn náà. Ẹ kú àbọ̀ sórí ètò wa. Adéwálé ọlọ́lá mo rí ẹ o, ẹ káàbọ̀. Mi ò fẹ́ gbóni kúrò mẹ́ ni. Òdó wa wò pé tí n bá gbé kúrò bẹ́ẹ̀ wọ́n yá bí sí. Gbogbo àwọn orin ṣímírí tá a máa ń gbé sí wọ́n láwọn ò fẹ́. Facebook kúlẹ̀ àgbà pàmíṣẹ́. Mo sì lè ṣálẹ́ bẹ̀bẹ̀ sí o, ẹ jẹ́ n gbé lẹ́bẹ̀bẹ̀ sí náà. Ẹ ṣe Ṣàṣínà.
ìṣẹ́jú mẹ́tàlá sí lórí ètò yìí. ìṣẹ́jú mẹ́tàlá tó kù yìí mo àwọn àfikẹ́ music fún yín o. Ó yẹ fún wọn lẹ́gbẹ̀gbẹ̀, ó yẹ fún wọn lẹ́gbẹ̀gbẹ̀, ó yẹ fún wọn lẹ́gbẹ̀gbẹ̀, fún wọn jẹ́ bí ṣe rẹ̀gbẹ̀. Ó yẹ fún wọn lẹ́gbẹ̀gbẹ̀, ó yẹ fún wọn lẹ́gbẹ̀gbẹ̀, ó yẹ fún wọn lẹ́gbẹ̀gbẹ̀, fún wọn jẹ́ bí ṣe rẹ̀gbẹ̀. iPhone 1, iPhone 2, iPhone 3, iPhone 4, iPhone 5, iPhone 6, iPhone 7, oh my love, iPhone 8. Of me on the pump. I go be wedding naira. Me want change down for my dollar. 10 million for my moto. Owó tó kó dání ṣọmátó. Àwọn àbókí wọn ti ẹja, wọn ti gbọ́ sórí mi, wọn kì í wo tẹ́lẹ̀ mi, ẹ kí n ta pépà ni. Ọmọlára ìlú lóyún mo rí bẹ́ẹ̀ tí ń yẹ wọlé o. Ẹ kú àbọ̀. Ọmọlára ìlú lóyún mo rí yín o. Ẹ kú àbọ̀. iPhone 2, iPhone 3, iPhone 4, iPhone 5, iPhone 6, iPhone 7, oh my love, iPhone 8. Ilé west wọ́n lẹ́gbẹ̀gbẹ̀, ọdún wa kò tún gbé kẹ̀kẹ́. Lálẹ́ yìí máa rí mẹ́mẹ́, rí sẹ́ẹ̀ sọ́mi wọ́n mọ̀ tó bá túlẹ̀. Ebi kẹrin ló lè dúró yàrá. Ilé west yẹn ṣe é bá ṣe é bọ̀. Ó ṣe kọ́ fún Bùnàlá fún wọn lẹ́gbẹ̀gbẹ̀, kí wọ́n kú jùgà. Bóyá fún wọn lẹ́gbẹ̀gbẹ̀. Má lọ sùn ẹgbẹ́. Ọmọ mi àná lè rẹpẹtẹ, ṣáyẹ̀ wá bí wà ìlú wa rẹpẹtẹ. Owó jẹ́ pàdé ní bank account, all the fine girls wanna come around. Ẹ wò ó nítorí ètò tó bá wọlé àyọkà. Ẹgbẹ́ àlọ́tẹ̀ palẹ̀ tòní mọ́. Mo ní láago márùn-ún ní o Raylan time. Fún wọn jẹ́ bí ṣe wẹ́gbẹ̀gbẹ̀, ó yẹ fún wọn lẹ́gbẹ̀gbẹ̀, ó yẹ fún wọn lẹ́gbẹ̀gbẹ̀, ó yẹ fún wọn lẹ́gbẹ̀gbẹ̀, fún wọn jẹ́ bí ṣe wẹ́gbẹ̀gbẹ̀. iPhone 1, iPhone 2, iPhone 3, iPhone 4, iPhone 5, iPhone 6, iPhone 7, oh my love, iPhone 8. Sábàbí gbogbo wà ló bí gbogbo ìjọ lẹ́gbẹ̀gbẹ̀ ní mọ́tò wà lọ́yọ̀ tí ní ṣókò ṣáká. Silvan. Tí wọ́n speaks. Orúkọ ayé tó ṣe kí ni ó ṣàpòròpò lẹ́nu. Tí wọ́n speaks. Mo rí yín o, ẹ kú àbọ̀. Lẹ́yìn eléyìí la máa rán ẹ̀ ọ́. Bébí mi jọ̀wọ́ o, jẹ́ ká jọ máa gbádùn. Olómi jọ̀wọ́ o, jẹ́ ká jọ máa gbádùn. Àyà tó mọ yá yìí ló ṣe kẹ́ ọkọ rẹ̀. Ẹlẹ́gàn bá ń tàn ẹ́ kó má máa ṣe gbà o. Ọkọ o, onítèmi ò àyà bí kẹ́mi gbọ́ tèmi o. Pàtẹ́mi ó bèbí pàtẹ́mi o, lọ́gbọ́dúnfẹ́ o, jẹ́ ká jẹ́.
aya o ìlọsíwájú aya o ló ń bẹ lọ́wọ́ ọkọ o. pàtẹ́mi àbẹ̀bí yẹ pàtẹ́mi òye òrò lólùfẹ́ òlọ́wọ́. pàtẹ́mi o. ọmọ rẹ lọ́dọ̀ mi àyà bèbí o. pàtẹ́mi o. bèbí àbẹ̀bí àyà bèbí o. pàtẹ́mi o. àbẹ̀bí àyà bèbí o. pàtẹ́mi o. ẹ̀yin gan olùkọ́ ní kọjá be careful bèbí mi jọ̀wọ́ ò jẹ́ kó orí ètò wa ètò yín àyà tó mọ yẹ́. ṣọwọ́ ń yá láti agbẹ́lẹ́ rédíò tv náà láti rán lọ́pọ̀ ẹ ṣeun gbogbo ẹ̀ ń tẹ́ ẹjọ́ ìwà lónìí tó bá di ní aago 5 nírọ̀lẹ́ ẹjọ́ ìwà lórí ètò Àyọkà ẹjọ́ ìdájú kábíyèsí. Because Olúwa bless you, mi lè jẹ́ kí ní tó kábíyèsí. Arúwàjòyè Yéwándé. Arúwàjòyè Yéwándé mo rí yín o. Ẹ kú àbọ̀ sórí ètò. Kọ́nà fojú àdúgbò kábíyèsí. Ẹ jọ̀wọ́ ẹ̀rí nílẹ̀ ẹgbẹ́ níjó kábíyèsí o. Ẹ̀jí ló bí ọba. Ẹ̀jí ló bí ọba. Dr. Joel Ọláyínká Ayéfẹ́lẹ́ lọ́wọ́ o. Àwọn náà máa bá a gba àdúrà sí i. Closing in orin àkọ́jáde látọ̀dọ̀ Ọláyínká Ayéfẹ́lẹ́. Ore.